ẹni tún rọ́dún o ká ṣọpẹ́ fọlọ́run. Ojú ẹni tún rọ́dún o ká ṣọpẹ́ fọlọ́run. Orí ẹni bá kádùn o ká yan lọ́rùn lógo. Ògùnlọ́gọ̀ ènìyàn ni wọ́n fi kọjá lọ. Ojú ẹni tún rọ́dún o ká ṣọpẹ́ fọlọ́run. Olùṣègùn tí mo mọ̀ àdùnnú bá rìn ní. Ọmọ Ògúngbèmídé tí mo mọ̀ o àdùnnú bá rìn ní o. Ó dára nílé ó tún wuyì láwùjọ. Ó dára nílé ó tún wuyì láwùjọ o. Olùṣègùn tí mo mọ̀ olóríire mà ní. Alámọ̀kẹ́ mo tún dé o. Èmi lọ́mọ amúrù mẹ́fà yábọ̀ gbẹ̀dọ̀. Ọ̀tá gbérí gègé èjì mú kùkù rodò. Èyí lílá erínrìn édébòrò dẹ̀ ṣe mo tún dé. Bọ́dún bàbá ní láyé ọpẹ́ ní ká ṣe fọ́lọ́run ọba tó dání sí o. Torí àkàkà tán làwọn tó sàn jù ní lọ tí wọn ò sí nílé ayé mọ́. Èyí ló mú kí Mexico cakes ọ̀rọ̀ mi ń wá bí. Ó ní Àlàmọ̀kẹ́ darapọ̀ mọ́ mi kájọba Olúṣẹ́gun ọmọ Ògúngbèmídé ṣọpẹ́ orí kádùn. Torí bá bá ṣe ní lóore ọpẹ́ ìlà á dá o. Àdúgbò rẹ̀ bí ọlọ́ṣà tó kó ní lẹ́rù lọ ni. Kọ́mándà Olúṣẹ́gun Ògúngbèmídé máa ń gbọ́ bí mo ti ń wí o. Lagos State Sector Commander of Federal Road Safety Corps wọ́n fi gègé lọ́rọ̀ ẹnu mi ìwọ ló lò ní. Òní ọjọ́ ìkọkànlélógún oṣù kẹjọ ọdún ní ṣàyájọ́ ọjọ́ tó délé ayé. Èṣù oníbàyọ̀ rẹ̀ jẹ́ mọ́ ọ lọ́wọ́. Mo wá fẹ́ ṣe wéré o. Mo fẹ́rẹ̀ lé bàbá tó bí ọlọ́mọ. Ọ̀wọ̀ nípínlẹ̀ Ondo níṣẹ́ lé bàbá rẹ̀. Ọmọ ọlọ́wọ́ ọmọdé àìjẹ̀rọ ẹdún. Ọmọ ọlọ́wọ́ ọmọdé o àìjẹ̀rọ ẹdún o. Ẹdún gbórí igi ìsúre. Ẹdún gbórí igi ìsúre o. Ọmọ ọlọ́wọ́ ọmọdé àìjẹ̀rọ ẹdún. Mo forí balẹ̀ lọ́dọ̀ àwọn bàbá rẹ̀ kí n tó wọlé wá. Ọmọ ọlọ́wọ́ ọmọdé àìjẹ̀rọ ẹdún. Àdúgbòrí igi ìsúre ọ̀nà wọ̀ ní mórè. Wọ́n kì í jẹ ẹran ẹdún nílé bàbá tó bí ọlọ́mọ. Torí àdúṣe ìran àwọn bàbá ẹ̀yìn lóore lọ́jọ́ ọjọ́ sí. Ọmọ asẹ́ràn orí ẹrú o. Ọmọ asẹ́ràn orí ẹrú. Kẹ́rú bá kun àrògùn ẹ̀ sí nílé bàbá tó bí ọlọ́mọ. Ọmọ olówó lajú ọgbọ́n. Ọmọ gbàṣegbàṣe. Ọmọ gbàṣegbàṣe ìṣògùn rí ọyàn. Bébí ni wọ́n pò kí ilé àwọn bàbá tó bí ọlọ́mọ. Ọmọ amúlétọ̀jà mọ̀yàn kọ. Ọmọ afẹ̀yìntọ̀jà mọ̀yàn kàrà. Àkàrà rẹ̀ ẹ̀kọ́ rẹ̀ èmi ni bàbá yín mú ṣe lọ́wọ́ òbí. Ọmọ òjì lóru kan dúdú ọmọ ọ̀bẹ́rìn lókun. Òṣùpá tí lé o. Òṣùpá tí lé ẹni kò mú. Ẹni ọwọ́ rẹ̀ bá tó kó lọ tún un ṣe. Ọmọ agbélémọ̀ ń tara oko ń ṣe. Ọmọ ọlọ́wọ́ ajórí. Ọ̀rọ̀ ìwọ̀sí lọ́mọ ọlọ́wọ́ ò ní fẹ́. Ọmọ ọlọ́dún ìgògò. Tí bàbá ńlá tàbí ìyá ńlá ẹni kò gbọdọ̀ dé fìlà tàbí kó wégèlè. Ọmọ ọlọ́jà mẹ́ta tí wọ́n ń ná lójúmọ́. Bí wọ́n bá ti ná àríṣẹ́, wọn náà wáta. Wọ́n sì tún náà àrígidì. Ọmọ àfìrùnọlẹ̀ nígbàlẹ̀. Bí bàbá yín bá fi igbó ṣẹlé, wọ́n fi ìgbẹ́ ṣe gbòòrò. Màjálá ní ọmọ ẹranko tí bọ́dẹ̀ ẹ̀ mú jẹ. Ọmọ dàdà kú àdá, ọmọ dàdà kú àdá. Ọmọ àdásọ́kò títí àdá òrèrè oko jẹ. Àdá jìyà kọ̀ bí ẹni tí ò bá kọ̀ gbélé. Àdá tó oko dé o, àdá sùn gbọ̀ràn gandan. Adé gbẹ́dẹ̀ rí, adénú ilé dẹ̀ lẹ́ni. Ó dé gbàlẹ̀ dẹni ọ̀sùn dẹni ọ̀rà. Kọ́mándà Ògúngbèmídé mọ́ gbọ́ bí mo ti ń wí o. Níjọ́ àlùmí ti délé ayé, wọn ò jalè rí. Ojú olóko ni wọ́n ti kú sí wọn. Àlùmí ìyàn ò bọ́kà rẹ̀. Ìyàn àbàrà funfun nínú oko. Ọkà àbàrà pa ìpayì. Ọmọ ọlọ́wọ́ ọmọdé mo ní ọmọ gbóhùn ẹnu mi. Ọmọ oyè ọkà ọlọ́pàá dàṣẹ́ mẹ́kọ̀ọ́ dání. Ẹ̀bà mẹ́kọ̀ọ́ dání kí n lọ rè é yẹn kọ́. Àṣeyí ṣàmọ́dún o. Kọ́mándà Olúṣẹ́gun Ògúngbèmídé ó nífẹ̀ẹ́ yìí ṣàṣemọ́ kórìkẹ́ ògbókò tọ́ láyé. Dídùn dídùn ìlà balẹ̀ olóyin nínú ayé bí o. Ó ní mọ̀ kóró lórúkọ lọ́rùn ọba. Lábẹ́
bó ti wù kọ́ pẹ́ láyé tó ọ̀ọ́ni fàìsàn ló gbà láṣẹ àdáni wáyé ọmọ nírò ń fẹ́ sọnù bí o ṣe bí ọmọ Mexico cakes ní ogún ọdún o kọmọdà Olúṣẹ́gun Ògúngbẹ́mí dé àyíká ṣe láyé igbó òní báwọn náà jà wẹ́rẹ́wẹ́rẹ́ lágbára Ọlọ́run ọba alámọ̀kẹ́ mo dánú dóná o mo dánú dóná mo fẹ́ padà lé àwọn bàbá mi èmi lọ́mọ onílé